eléyìí tún lágbára gbogbo èèyàn kàyéfì tún leléyìí ẹ wá wo bí tí ìyá àgbàlagbà yìí pẹ̀lú àwọn ọmọ ẹ̀ tí wọ́n ń sùn ọlọ́run o nǹkan kan lórílẹ̀‐èdè nàìjíríà o pásítọ̀ Àgbàlá Gabriel bí ìdààmú ṣe wù kó kéré mọ́ ọlọ́run mà ní fi kàn yín lágbára ọlọ́run gbogbo èèyàn ẹ tún wá wo ìyá àgbàlagbà yìí àtàwọn ọmọ ẹ wá wo bí tí wọ́n ń sùn ẹ wá wo bí pásítọ̀ Àgbàlá Gabriel tún ṣe pa wọ́n lẹ́rìn ayọ̀ lónìí eléyìí tún ṣe ni láàánú gidigidi o ọmọ èèyàn wo bí tọmọ èèyàn ń sùn nítorí ọlọ́run àgbàlagbà ni màmá yìí àgbàlagbà ni màmá yẹn wo bí tó ń sùn pẹ̀lú àwọn ọmọ wọn géńdé gan làwọn ọmọ yìí ó lágbára gbogbo àwọn tó wá láìkí láti máa fẹnu tàbùkù pásítọ̀ Àgbàlá Gabriel ẹ dákun ẹ bá ń pè wọ́n súnmọ́ bí ẹ bá ń pe gbogbo wọn jáde o kọ́ tún wá wo àrà tí pásítọ̀ Àgbàlá Gabriel tó tún fẹ́ dá láyé ìyá yìí ẹ̀yin èèyàn wa ẹ má jẹ́ ń da yín lágara jù ẹ jẹ́ ń fi fọ́nrán ọ̀hún lẹ̀ kájọ gbọ́ bó ṣe lọ pẹ̀lú pásítọ̀ Àgbàlá Gabriel. màmá ẹ jọ̀ọ́ má bínú ẹ tún lọ bẹ̀rẹ̀ kí n àti bó lẹ ṣe máa ń lọ sùn bẹ̀. àtọmọ wọn náà àwọn mẹ́ta. bó lọ máa ń ṣe sùn bẹ̀ àti bó lòun ṣe máa ń wọbẹ̀ pẹ̀lú yín. ó yá wọbẹ̀ náà. màmá ẹ má bọ̀ ẹ jáde ẹ sùn bí ìmọ̀ láti òní lọ. àmì Jésù. ẹ sùn ibi ìmọ̀ ṣé ẹ mọ̀ wọ́n ní sà wò ṣé wọ́n mọ̀ wọ́n wọ́n bí ọmọdé kú nìwọ àbí ọmọ ẹlẹ́pà máa bọ̀ ṣé wọ́n náà mọ̀ wọ́n ẹ má bọ̀ ṣé o mọ̀ wọ́n báyìí súnmọ́ bí ṣé o mọ̀ wọ́n ń gbọ́ ṣe ibi tó ń sùn ni ibi tó ń sùn ni. ojoojúmọ́. láti bàbá náà tó ń sùn bẹ̀. yóò ti lé lọ́dún. yóò ti pẹ́ o. kí ló pé màmá ó tọ́dún mélòó kí lè fẹ́ fi ó ṣe ẹ rẹ̀ pa mò ń bọ̀ ó tọ́dún mélòó tẹ́ ti sùn bí. ọdún kẹfà ẹni sùúrù ọdún kẹfà ti kí ni ṣe kí ni. dádì wo ọkọ mi ok ọkọ yín àṣìṣe àyàtọ̀ kan lè lọ sùn bí ni. ilé tí a ń sùn ńlá gbó. ok ilé tọkọ yín ń sùn kí ọkọ yín tó kú ilé tí wọ́n ń sùn lẹ́wọ́ lẹ fi wá ń sùn bí. ṣé mo lè rí ibo lọkọ yín ń sùn yẹn ibo náà ń sùn. lẹ́bi ṣe kílọ̀rì ti ta fún mi. ṣó jìnnà. ọlẹ́bi rí ẹgbẹ́ náà ní. ṣó jìnnà gan ni ẹjẹ àwọ bẹ ibo náà ń sùn ọkọ yín yẹn wá dà báyìí. ó ti kú. ọkọ yín ti kú. ọmọ Òkìtì kó pa ni. ọmọ Òkìtì wá ni wọ́n. wọ́n níbi tọ́kọ àwọn ń sùn. ok ṣé wọ́n rẹ̀ ti bẹ̀ ni. ok wọ́n ń bá àwọn tó wà ń bí ṣiṣẹ́ ni wọ́n wá ní kó máa sùn bẹ̀ yẹn. níbo ni. wọ́n dà mí rí. níbo eré àbọ̀ ń bẹ̀. ìbò ṣébi tó gbèrè rẹ̀ sí alẹ́gbàbí ẹ já wò ó. ok ọkọ yín bá wọn tó ní kíní ìṣiṣẹ́ ọkọ yín bá wọn iṣẹ́ àwọn yẹn wá ní ká máa sun bìkan bẹ̀ yẹn tó wọ́n wá mẹ́yìn wá ẹ máa bọ̀ ẹ jẹ́ ń wo bẹ̀. ẹ wo lẹ́kọ̀ọ́ tó wà náà kọ́ńtà wà bẹ́ẹ̀. àti ọ̀sẹ̀ kankan máa ń bẹ̀. àti ọ̀sẹ̀ kankan máa ń bẹ̀ làbá mu ọmọ bá ń pè ọ̀dọ̀ lẹ́nu. ok ìgbà tọkọ yín wá ok ẹ kàn ṣe bá kó wọn kàn ní bọkọ yín máa sùn bẹ̀ so ìgbà wo lọkọ yín wá kú ok ọkọ yín ṣẹ̀ kú ìmọ̀ náà ti mọ́ sí ẹ má bọ̀ ẹ já kúrò yàrá ìwọ. ibẹ̀ yẹn náà sà ibẹ̀ yẹn náà lọmọ wọn yẹn sùn. ta ló ń pè yín ẹ̀ bá mi ẹ̀ báwo lọmọ yẹn ṣe jẹ́ sí yín. ẹni ọdún. ta ni mo gbọ́ tẹ́lẹ̀ ló fi mọ́ mi. ọmọ yín dà kí ló ṣàwọn. ojú ni. ẹ̀yin lẹ bí wọn màmá. ẹ máa fọ àǹtí.
àǹtí ẹ pẹ̀lẹ́ kí lórúkọ ti yín kí ló ṣẹ̀yìn lójú rí na báwo lẹ ṣe jẹ́ sí màmá ok ọmọ wọn lẹ́yìn ẹ pẹ̀lẹ́ àǹtí ẹ pẹ̀lẹ́ Àgbàlá Gabriel ló bá yín sọ̀rọ̀ Àgbàlá Gabriel pásítọ̀ ni ẹ pẹ̀lẹ́ mọ́mì ẹ pẹ̀lẹ́ báwo ló ṣe jẹ́ yín bó lẹ́yìn sùn ta ló ní bí àwọn bíríkìlà ló ní bí ẹ kàn ń wẹ àwọn náà tún sùn bí ẹ máa bọ̀ ṣé ẹ lè bá ń fa àǹtí ẹ bá ń fa àwọn kẹ́ni kẹ́ni náà mọ̀ mẹ́rin náà fún ẹ ra sà ẹkúṣẹ́ Ọlọ́run Olúwa ń ṣiṣẹ́ sà ìyá wa ní ṣé ẹ mọ̀ wọ́n mo mọ̀ yá dáadáa ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ máa bọ̀. ọ̀dọ́ wà bí báyìí sà. Wọ́n bọ̀ tán. Ẹ̀jẹ̀ ká ló ní ìmú àǹtí yẹn. Kọ́ máa bọ̀ tí wọn kí màmá máa bọ̀. Màmá ẹ máa bọ̀. Màmá ẹ máa bọ̀. Màmá ẹ máa bọ̀ tí. Wow, ẹ pẹ̀lẹ́ màmá ẹ̀yin àǹtí ẹ káàsán ṣé ẹ mọ̀ màmá yìí ṣé ẹ mọ̀ wọ́n ẹ jọ wá 1 minute sorry níbo ni màmá yìí máa ń sùn ẹ má bínú o ẹ jọ wá ẹ má bínú sorry mo fẹ́ confirm nǹkan ni ṣé ẹ mọ̀ wọ́n ibo ni máa ń sùn ibo ọgán gbàn ibi ni máa ń sùn ibi ni màmá yẹn sùn ẹ ṣe mọ ẹ má bínú sorry aunty God bless you yéé ẹ wo bí tí abiyamọ ń sùn ọ̀gá yẹn dànù ẹ wá. yóò sọ ọ̀rọ̀ fíìmù kọ́ lélẹ̀ bàbá ìyá yìí ń sùn bí ẹ màmá ẹ máa bọ̀ in tó ń dùn mí ni pé abiyamọ. Mama ẹ tọ́ ọmọdún mélòó báyìí? Ọmọ mélòó lẹ bí gan? Bá a súnmọ́ ẹ sọ̀rọ̀ sókè díẹ̀. Àwọn méje ni. Méje lẹ bí? Méjì ò sì sínú wọn. Méjì ò sínú wọn. Márùn-ún tó kù ẹyọ̀kan lára ẹ̀ lélẹ̀. Ẹyọ̀kan lára ẹ̀ lélẹ̀. Ẹyọ̀kan lára ẹ̀ ní àǹtí yìí. Àǹtí àbí? Ta ló tún kù? Ọ̀kan bẹ ní Ọ̀yọ́. Ọ̀kan bẹ lọ́yọ̀ọ́. Mẹkáníkà ẹ̀jìnìárì ìdó ọ̀làdùn tó dẹ̀. Kí ló wá ṣe gbogbo wọn ló wá mú yín kò ń bí ni màmá? Ṣé rí eléyìí tọ́jà òjò ọmọ rẹ̀ mẹ́ta ìlú àwọn ọmọ nọ́ọ̀sì. Màmá kí lẹ fẹ́? Torí láti òní lọ ẹ sùn bí mọ́. Irọ́. Màmá yìí ni church member wa. Àwọn lọ màmá kí ni wọ́n fún gbàtàn wa kí ni wọ́n fún. Wọ́n sì rí mi ń bẹ̀ màmá bá sì kí ni kíkiri tí a kí ni ìyá bá ń ṣèwàásù. Ẹ sọ̀rọ̀ sókè díẹ̀. Ìyá bá ń ṣèwàásù fún mi wọ́n ní Àgbàlá Dáníẹ́lì Àgbàlá Gabriel mo ní ọmọ mi ní mo ní torí tọ́ tí mo lọ ọbẹ̀ mo ní gààrí lọ́jọ́ fún gbogbo àwọn arúgbó tó fi ká wọlé. ẹ ti wá rí. Kódà mọ́ bàbá ìyàwó yín àti ìyá ìyàwó yín ọ̀tọ̀ gbọ́nà ni wọ́n wá. Bẹ́ẹ̀ni bíbélì now tí ìbá ṣe pé ìyá ìwà fún evangelism màmá yìí lórí wọn láàárọ̀ àárọ̀ yìí àwọn aṣẹ́dì láti Èkó ni bó ṣe wá ní àwọn rí màmá kan o pé àwọn rí tí wọ́n ń sun abẹ́ ibì kan bí àwọ̀ surprise màmá ìyá yín dópin lónìí Jésù mọ́mi ìyá yín dópin lónìí àǹtí ẹ máa bọ̀ ẹ bá mọ́ ọmọ wa ẹ pẹ̀lẹ́ dáwọ́ làwọn fọ́ lójú ẹ̀sùn mọ́ màmá ẹ̀kọ́ sísọ adé ṣé tó máa rẹ́ǹtì ilé fún yín ṣẹlẹ̀ báwo tó máa rẹ́ǹtì ilé fún yín ṣó dáa màmá tí wọ́n ra bẹ́ẹ̀dì síbẹ̀ tó ra chíà síbẹ̀ màmá iṣẹ́ wo lẹ̀ ń ṣe ń bí bò lẹ̀ ṣe ń jẹ bò lẹ̀ ṣe ń mu.
kí lẹ lẹ́ ń tà. ní àwọn egbòogi tí ń bẹ ńlẹ̀. jẹ́ ìwo ń tán tà ẹ já wo ń tán náà wọ́n tà ẹ jẹ́ ìwo ń dà ó ń dà. àwọn egbòogi ni. egbòogi ẹ fọwọ́ kàn egbò lẹ́gbòogi wà sáwọn ilé. egbò òwú wọ àkùtà àkùtà àgbo ìta kankan má báyìí o. bó lẹ ṣe wá ń jẹun. ṣé n bá ti lọ mo ti gbogbo láàárọ̀ yìí mo gba 500. níbo lẹ ti sọ̀rọ̀ owó ni. ẹ má bọ̀. kí lẹ lẹ́yìn ṣe ọmọ ẹ̀sùn gbẹ̀ntì yín. mo ń tọrọ owó ni o. ẹ ń tọrọ owó kí ẹ tó jẹun. mo ti tọrọ láàárọ̀ yìí. ẹ ti tọrọ láàárọ̀ yìí. mo gba 500. ṣé wọ́n lè má tọrọ mọ́ ṣá? ṣé possible kí àì má tọrọ mọ́? well done sir. ẹ̀rọ olúwaṣẹ́ ṣé possible kí àì má bí mo ṣe gbọ́ abisi in church now I'm pray lọ́wọ́ à ń ṣe bí yà ìṣe wá dé tán ní à àwọn lọ jèrè ọkàn ẹnìkan àwọn rí she was doing evangelism wọ́n láwọn rí obìnrin ẹ tó sùn pé kódà òjò ń pa wọ́n mọ́mẹ́ mo ní òjò pa ọ̀dà ẹ jẹ́ àlọ́ mi ò fẹ́ gbọ́rù nǹkan bẹ́ẹ̀ yẹn pé èèyàn ń sùn lábẹ́ ibì kan èèyàn ń sùn lẹ́gbẹ̀ẹ́ ibì kan at least a roof should be to cover your head bó ti ẹ̀jẹ̀ yàrá kan kí ló dé situation ò yẹ kó le tó bẹ́ẹ̀ yẹn débi pẹ́rù màmá yìí màmá ẹ wá káwọn bẹ́ẹ̀dì jáde ẹ jẹ́ n wò ẹ kó wọn jáde gbogbo ẹ kó jáde. ẹ ti sórí ènìyàn jọ nígbà. àdúrà ní pàrọ̀ wọ́n máa ń gbọ́ mi wọ́n máa ń bọ̀ bí ẹ̀ mọ̀ díẹ̀díẹ̀ ẹ máa sọ sílẹ̀ bẹ́ẹ̀dì ẹ máa gbé. bẹ́ẹ̀dì ẹ gẹ́gẹ́ ní ẹ máa ń gbé. Hey, mama, bẹ́ẹ̀ tẹ́ fi ń sùn rèé. Ó yá. Hey, ẹ bá ń gbogbo mi. Hey, ìdun rèé, ìdun ló pọ̀ yìí. Mama, ìdun ni. Mama ẹ wo ìdun, ẹ wo nǹkan, ẹ wo ìyá yìí. Ẹgbẹ́ mi mọ́, ẹ kó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Ó ga o àfikọ́ lọ́hún dákun kó fi àánú gba gbogbo wa. Pásítọ̀ Àgbàlá Gabriel àmọ́ tún kí yín o àtúnkì yín ẹ kú iṣẹ́ àánú ẹ kú iṣẹ́ ìrànlọ́wọ́ tẹ̀ ń ṣe fáwọn èèyàn Ọlọ́run túbọ̀ máa sọ agbára dọ̀tun. Wọ́n ní ẹni tí ìwọ bá nípa òun náà ni ẹnì kejì ẹ kó tọ́jú ẹ̀ ẹ̀yin tẹ́ bá nípa láti mọ ran àwọn èèyàn lọ́wọ́ bí eléyìí ẹ dákun ẹ má máa hesitate láti ràn wọ́n lọ́wọ́. Ẹ̀yin èèyàn wa kí ló opinion ti yín ẹ máa sọ sí comment ẹ má gbàgbé láti máa bá mi follow DigiNaija online lórí Facebook link tó wà ní comment section video àgbẹ̀yìn lórí Facebook page wa tí ìbá dẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa náà lórí YouTube ẹ máa bá mi click lórí subscribe button tó wà lábẹ́ fọ́nrán yìí ẹ máa like and share ètò yìí kó máa lọ káàkiri lórí ayélujára. Ẹ ṣé púpọ̀ tẹ́ ń darapọ̀ mọ́ mi ní gbogbo ìgbà.